ọ̀gẹ̀dẹ̀ tí ọmọ yẹ́dò. ìgbèdè mi bàbá bọ́sẹ̀ ti dé. ìgbèdè mi bàbá bọ́sẹ̀ ti dé. mo wá dúpẹ́ oore àtòṣùmọ̀ṣù mo wá dúpẹ́ oore ìgbà gbogbo èmi náà rèé olúwa. Fresh FM náà ń pè bí ilé orin lẹ́wà yìí orin wọlé orin lọ́sàn-án yìí. ọlọ́run bá gbọ́ music versus music. ṣàlàáfíà lẹ́wà. àdúpẹ́ lọ́dọ̀ ṣé dáadáa lẹ dé sílẹ̀ Ìbàdàn. ọlọ́run bá gbọ́ Ìbàdàn gba gbogbo wa. ọpẹ́ ní fọlọ́nsà. bàbá bá sọ pé Rẹ̀mí Àlùkò pẹ̀lú orúkọ yín ní pípé èèyàn á ti mọ̀ pé kìrìsìtẹ́nì ni yín àbí mo ṣì í. gbogbo ẹ̀sìn lèmi ṣe. gbogbo ẹ̀sìn lẹ́ ń ṣe. kò sẹ́sìn tèmi ò tẹ̀lé. because due to pé wọ́n ti pè mí ní Igwe ọba. ẹ máa lórúkọ mùsùlùmí náà nìyẹn. mo ní. kí lórúkọ mùsùlùmí yín. Kàmọ́rù ni. Kamarudin. kìrìsìtẹ́nì ni wọ́n dẹ̀ tún ṣe ìbílẹ̀ so màmá mi àwọn wá láti mùsùlùmí òdodo. àwọn òfin ìbílẹ̀ kún. àwọn míì mọ̀ pa àwọn yẹn. okùn tẹ́ rí yẹn kì í gògògò kó má níbi tán ti fà wá ọmọ bíbí ìlú wo ní Igwe Rẹ̀mí Àlùkò ibo lẹ ti ṣe kékeré àwọn ilé ẹ̀kọ́ wo lẹ lórí ọ̀fẹ́ láti lọ. èmi wọ́n bí mi ní United States of Èbúté Mẹ́ta. United States of Èbúté Mẹ́ta tó jẹ́ Àpápá road. mo lọ sí Àgọ́jà primary school. so Àgọ́jà yẹn mo ti ṣe primary school mi mo á promote lọ sí secondary school mi ní Kadara Grammar School but Kadara Grammar School yẹn láti JSS1 báyìí àparí exam báyìí ayé change sí street. ayé change sí street school níbẹ̀. láti SS1 láti JSS1 JSS1 mo change sí street school bẹ́ẹ̀ ni. ẹ̀ka girama Sukuja. mo ka street grammar. ẹ̀ka street grammar. bẹ́ẹ̀ ni street ot ọlọ́run bá gbọ́. kí ni wọ́n ń kà street yẹn. street gangan ṣẹ́rí street gangan ó mátà gan nínú ayé because ó yẹ kó fi sínú nǹkan tó máa ń ṣe ní school. nínú ìlànà ètò ẹ̀kọ́ ẹ ṣáà wò. tó máa ń fún wa níjọ́ Thursday because ṣẹ́rí nǹkan tó kọ́ wa ní school yàtọ̀ wọ́n máa kọ́ wa ní English àti maths nìkan ló máa ń kọ́ wa ní school àti pé bíi integrated science àbí science. akọ wa chemistry akọ wa physics but street gangan ó má tà pẹ̀lú ìwà tá a fẹ́ máa wù pẹ̀lú ara wa because street ló máa ti jẹ́ kó mọ̀ pé. kí là ń kọ́ street yẹn àwọn olùkọ́ wo náà ti gbà síbẹ̀ tó máa kọ́ wa. àwọn olùkọ́ pọ̀ o olùkọ́ oríṣiríṣi olùkọ́ tó jẹ́ pé ẹlòmíì wà tó jẹ́ pé kò ní jẹ́ sójà but èyí bí sójà ni but character sójà ni ó lè máa bá yín gbélé kó má mọ̀ òun ló máa bẹ̀rù ó lè má bẹ̀rù dáàdi ẹ̀ gangan. wọ́n dẹ̀ máa kọ́ wa. wọ́n dẹ̀ máa kọ́ ẹ. kí náà fẹ́ kọ́ wa gangan. wọ́n á kọ́ ẹ ní ẹ̀kọ́ bó ṣe máa lo ilé ayé ẹ̀ ń gbà mí because ìgbà mi lè má ní respect táwọn ẹ̀ bá mú ẹ̀ ń gbà mí èyí tí dáàdi ò lè kọ́ ẹ dáadáa nínú ilé. wọ́n á lóyún wọn á fẹ́ pa ẹ̀. wọn nínú ẹ̀ wọ́n á kọ́ jẹ́ kó mọ̀ ní mọ̀ọ́só ló ń jẹ́ mọ̀ọ́só ló ń porúkọ ẹ̀ mọ̀ọ́só wọ́n á jẹ́ kó mọ̀ọ́só pé bọ̀bọ̀ don't go wrong. Okay. mo ti fààyọ ń bẹ ìyẹn ni wípé èèyàn láti tún kọ́ ti street náà ṣé mọ̀ pé téèyàn bá lọ sílé ẹ̀kọ́ tó bá jẹ́ ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ọdún mẹ́fà lè yóò lò ń bẹ láti primary àkọ́kọ́ sí primary 6 téèyàn bá lọ sílé ẹ̀kọ́ girama láti JSS1 sí JS3 SS1 sí SS3 ìyún náà tó ní kíkà ọdún mẹ́fà lò ọdún mélòó lè yóò lò street kó tó kẹ́kọ̀ọ́ bẹ̀ yìí. ṣẹ́rí street yẹn ló ń pè ní tó máa ń pè kíní kan ní common sense. common sense. tí ó common for everybody so wọ́n ló máa wo bí common sense ẹ ṣe fẹ́ jẹ́ kó work pẹ̀lú iye ọdún tó máa lò pẹ̀lú street tó fẹ́ lò. ó depend lórí ọpọlọ èèyàn. lórí ọpọlọ ẹ bọ́pọlọ ẹ bá ṣe gbé sí. bó bá ṣe tètè catch up sí ni. ó ti yé yín bàbá mi. ó ní wàá ṣe pẹ́ ń gbòòrò sí. ló máa ṣe pẹ́ sí ló máa ṣe mọ̀ ṣe sí. wọ́n lọ́ máa fi pa àwọn kan ní Ìkò wọ́n pa àwọn kan ní Àlérí. wọ́n pa àwọn kan ní Ìkò. wọ́n pa àwọn kan ní Àlérí. àṣàyí tí wọ́n fẹ́ máa pọ̀ jù. dáńgbà mi kò tún ṣe ìkejì ń gbà mí kò ní yé dáadáa bọ̀ Ìkò ó ti mọ̀ pé ibi tí kíní máa já sí nìyí o bọ̀bọ̀ má jẹ́ ń lọ bẹ́ẹ̀ yẹn a kò fi brain ṣe kí ni a kúrò ń bẹ́ẹ̀ a fi brain já a kúrò ń bẹ́ẹ̀ a dáàbò alábìkẹ́ dábìrì. ìyẹn ni wípé Ìkò yẹn kì í ṣe pé in tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí èèyàn á tún máa wò yí á máa wọ sàkún wọ́n máa wo future. ẹni á ní ọgbọ́n àtinúdá tó máa pọ̀ gan. òun ni mo fi sọ pé common sense ni kò kọ́ mọ́. common sense ni kò kọ́ mọ́. kò kọ́ mọ́ rárá. Igwe, vale, sir.
Inú mi ní láti ẹ wá fún program ìlú mọ̀ká.